bá mi wá odidi atare kan, odidi atare ńlá kan pẹ̀lú epo asín tó gbó tó dẹ̀ pé dáadáa. Jó epo asín àti odidi atare kan papọ̀ kó wá lọ kó kúnná ẹ̀kan ṣoṣo ni ó máa lo iṣẹ́ yìí. Ó máa fi fọ́ ẹ̀kọ́ mu lẹ́ẹ̀kan ṣoṣo kò ní ṣẹ́kù. Iṣẹ́ wo ló ń ṣe? Máa bá mi ká lọ. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 2044237680. Account number fáwọn ọmọ aláìní 2044237680. First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run tẹ́ fẹ́ kọlù wa fún èké nínú ìpèníjà both natural and spiritual problem. Ẹ lè WhatsApp wa, ẹ lè pè wá lórí +234-810-913-1425. Ẹ kọlù wa àbí kẹ́ WhatsApp wa lórí +234-810-913-1425. Àwọn product wa ní lóríṣiríṣi. Powder ni wọ́n, made in India, packed in South Africa, miracle leaves ni. Ó wà effective gidi, ikú nìkan ni kò lè wò. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹ get all in one powder. Bẹ́ẹ̀ ni prevention ni treatment ni cure ni fún èké nínú àrùn ó dẹ̀ wà lálógbá lábùkọjá. Bulldozer, bẹ́ẹ̀ ni general well-being. Bulldozer met fibroid, ó wà effective gidi fún fibroid, oyún ìju àti fún blockage tube. Ẹ get caterpillar fún couples tó ń wojú Ọlọ́run bá fọ́mọ, hormonal imbalance, sọmúróró, ẹ̀dà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọkùnrin tí ó lè perform dáadáa, ẹ get transformer 1100 power tó wà effective gidi. Weak erection, quick ejaculation, premature ejaculation. Tó bá fẹ́ kó lágbára kó get ẹ̀ pẹ̀lú caterpillar àti miracle leaves. Ọkùnrin kó get mẹ́tẹ̀ẹ̀ta ìpapọ̀. Bismillah ta'ala lè máa gbéná wọlé dáadáa. Ẹ get memory booster Ilham Ìsọ̀yè fún ọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan. Kò tán síbẹ̀ o, ẹ wá bá wa get ẹni tó bá ní the virgin olive oil àbí black seed oil àbí black seed powder. Bismillah ta'ala ẹ contact wa, àwa máa fún yín. Ẹni tó bá wá ní ìpèníjà aláwọn special package tá a tún máa ń ṣe yàtọ̀ sí product. Ẹni tó ń forí kókó alátakùn tó ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, kò síbi tẹ́sẹ̀ ò tí ì bà, kò sí nǹkan tí ò tí ì lò, bó ṣe ń pàkan nìkan ń rú, ó treat ẹ̀dà lọ́la, ó treat fibroid lọ́túnla, títí tó fi bára ẹ̀ ní 50, títí tó fi wọ menopause, abẹ́ni tó ti wọ menopause tó wà early. Bismillah ta'ala egbògi wà tó máa reverse system ẹ̀ tó máa prepare womb ẹ̀ láti lè conceive kíákíá. Inshallah rahman. Àtọkùnrin tó kó ní weak erection, low sperm count, ó ní nǹkan ajíra, nǹkan arẹmọ, aróbòsá ni aróbòkú ni wọ́n fi nǹkan sára obìnrin nílò ibẹ̀ ló ti kó nǹkan ọmọkùnrin ẹ̀ fi paná, àbí pé vein ni nǹkan ọmọkùnrin ẹ̀jẹ̀ ò flow ń bẹ̀ mọ́ dáadáa, àbí pé wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ sí evil world. Oríṣiríṣi àwọn àìsàn bẹ́ẹ̀, ẹni tó ní cancer, diabetics, asthma, àwọn àìsàn tí ò ṣe é fẹnu sọ, ẹ contact wa. Àbẹ́ni tó jẹ́ pé ayé ti tọwọ́ bọ̀rọ̀ ẹ̀, èpè ń jà, ègúnjìlé ń jà, ó ń forí kókó alátakùn jẹun lójú oorun, wà lóyìnbó bí aláìsí, ó máa mú bó níjàkulẹ̀. Wọ́n ti ní kò ní rọ́kọ, wọ́n ti ní kò ní níyàwó, wọ́n ní kò ní rọ́mọ bí, wọ́n ní pé ò ní ṣàṣeyọrí nínú ayé. Gbàgbé, Ọlọ́run ọba ló ń control ayé. Wa ma yudabbiru al-amra fasayaquluna Allah. Ọlọ́run dẹ̀ fi ìmọ̀ yẹn ó fi mọ àwọn èèyàn kankan bí irú wa ìwà máa ń tí tún minal ilmi illa qalilan. Wọ́n bí mi sínú ẹ̀ ní, ọmọ Ìlọrin ni mí, àfáà ni bàbá mi, àfáà ni bàbá ìyá mi, so generation mi àfáà ni wọ́n tọ́jọ́ mọ̀ lọ́rin. Wọ́n dẹ̀ bí mi sínú inshallah rahman. Mo tún wá kẹ́kọ̀ọ́ yẹn káàkiri Nàìjíríà, mo kọ́ káàkiri Africa, mo kọ́ káàkiri Asia country. India láti gba professor, bẹ́ẹ̀ ni lójú ọ̀nà egbògi àtọ́jú ọ̀nà spiritual. China láti gba doctor lójú ọ̀nà egbògi, ojú ọ̀nà acupuncture, ojú ọ̀nà egbògi, ojú ọ̀nà spiritual. Bismillah ta'ala ní Malaysia gba oríṣiríṣi àwọn certificate, physiotherapy ni ẹtìgẹ́tì ẹ̀ ń sin àtàwọn oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀. Èyí tá a gbà lọ Australia náà wà ń bẹ̀, ó ti yẹ yín nísìn. So ìmọ̀ yìí ni wọ́n bí mi sínú ẹ̀ tí mo dẹ̀ wá dọjọ́ òní right way lẹ́wà. Èyí tá ń sọ yìí àwọn òfin ṣe yànràn, èrò pọ̀ tó ń ṣe nǹkan tá ń ṣe yìí. À ń tẹ́ àti jẹ́ kẹ́ mọ status ìwà pé right way lẹ́wà ní látúnṣàkú anfusakun wa alamu bímọ ní ntakọ̀ àpèrà wa ní nǹkan o. Ọlọ́run ọba ní nǹkan fawajadana abdan min ibadina atayna rahmatan min indina wa allamnahu min laduna ilma rabbi sidni ilma. A ṣì ń wá mímọ̀ sí náà ni àti ìdú àyín ṣe research sí ni. Bismillah ta'ala ẹ contact wa. Oògùn tí mo wá kọ yín yẹn tẹ́ lò yẹn, iṣẹ́ wo ló ń ṣe? Ó jẹ́ poison lójú oorun ni, àwọn àfúnjẹ, ọfà, oríṣiríṣi nǹkan ó ti ń ba ìfun ẹ̀ jẹ́. Inú wa máa ń rún lójoojúmọ́, kò sí nǹkan tí ò tí lò sí inú rírun yìí. Lọ́wọ́ epo asín odidi tó pé, jó pẹ̀lú odidi atare, jó kó lọ ó kúnná dáadáa, kó fi fọ́ ẹ̀kọ́ mu lẹ́ẹ̀kan náà. Bismillah ta'ala inú yẹn kò bá jẹ́ natural, kò bá jẹ́ artificial, inú yẹn á dohun gbàgbé. Tested and confirmed. Bismillah ta'ala inna lizzata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba ló ní o. Ètò àwẹ̀ wà tá fi yanjú kéèsì yín, ètò sàrà wà tá fi yanjú kéèsì yín, ètò àdúrà wà tá fi yanjú kéèsì yín.
GIG àti DHL la fi ń deliver àkínfin nǹkan wá rán mọ́tò torí most of iṣẹ́ wa ó máa ń wà both natural and spiritual. So logistic la máa ń lò home and abroad right way lẹ́wà. Thank you for your patronage. Ẹ share program káwọn èèyàn jàǹfààní ẹ̀. Máa sálámù wa ilà lè kọ́ yìí.